sọ ìbàlọ́wọ́ alukoso ọlọ́fà ẹgbèje alúbẹ̀m̀bẹ́ ọlọ́fà ẹgbẹ̀fà ìbàlọ́wọ́ alukírìnjì dìríngí ọlọ́fà ẹgbẹ̀ẹ́dógún ìbàlọ́wọ́ ọlọ́run ọba mi tó dá gbogbo wa sílẹ̀ ayé Àjàní Akéwì yín náà rèé Àjàní tí fèrè ìsọ̀jìnlẹ̀ ọ̀rọ̀ àtún ti dé sórí ètò tá a pè ní lítírésọ̀ Yorùbá níbi tá a ti mọ̀ ń kà wọ́n lítírésọ̀ Yorùbá ní àkàgbádùn ẹ má gbàgbé pé ìwé Ogun Awitele tí bàbá wa Adebayo ọmọ Faleti kọ ìlà ń kà á bọ̀ ẹ jẹ́ á tẹ̀síwájú níbo la bá dé ẹ jẹ́ á tẹ̀síwájú sọ ẹ má gbàgbé pé níbi tí wọ́n ti pe ọdẹ tí wọ́n fẹ́ ka lẹ́tà sí létí ìlà bá dé ní ọ̀sẹ̀ tó kọjá kí wá ló wà nínú lẹ́tà náà ẹ má bá wa bọ̀. Ilé ọlọ́kọ̀ méje àgọ́ ìdà omi ọjọ́ jàkúta bàbá wa ọ̀wọ́n kí ẹ pẹ́ fún wa kí ẹ gbó kí ẹ tọ́ o ọ̀rọ̀ wa sí yín kò tó nǹkan ẹ̀yin àgbà ni ẹ̀ ń pa òwe kan pé Ogun Awitele kì í parọ́ nítorí náà a fẹ́ kí ẹ gbọ́ sílẹ̀ pé a ò wá jà yín lólè ní ọjọ́ méje òní a sì fẹ́ kí ẹ múra sílẹ̀ dè wá a kò fẹ́ kí ọ̀rọ̀ náà bá yín lójijì kí àwọn ọdẹ yín kán má jáfara o. ọ̀rọ̀ wa kò jù bẹ́ẹ̀ lọ àwa ni ẹgbẹ́ ọlọ́ṣà tí ó wà ní àgọ́ ìdà omi èmi olórí wọn ni Ajíbòògùn sọ̀rọ̀ Àjàní. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ inú ìwé yìí ẹnu mi fẹ́ ya dé ìpàkọ́ ó jẹun tí ó yà mí lẹ́nu pé kí olè fẹ́ ja ènìyàn kí ó sì ránṣẹ́ sí ni n ò gbọ́ rí o n kò tí ì sọ̀rọ̀ tí baálẹ̀ fi sọ̀rọ̀ ó ní olúọdẹ ìwé tí mo rí gbánu o ta ni ó mú ìwé náà wá gan ìbéèrè yìí ni ó kọ́ wá sẹ́nu mi n kò mọ nǹkan mìíràn tí mo lè wí ju èyí lọ. Ọkùnrin kúkúrú kan báyìí ni ó mú wá n kò rí ojú rẹ̀ kò sì dúró kí n bá sọ̀rọ̀ tí ó fi lọ. Kò yẹ kí ẹ jẹ́ kí ọkùnrin náà lọ rárá ibi yòówù tí ó ti lè wá a kò bá jẹ́wọ́ lé fún un ṣùgbọ́n èsì tí baálẹ̀ fọ̀ sí gbólóhùn yìí ni pé ohun tí kò jẹ́ kí òun lè dá ọkùnrin náà dúró bẹ́ẹ̀ ni pé òun kò mọ irú ohun tí wọ́n kọ sínú ìwé náà kò sì sí ẹni tí ó lè bá òun kà nítòsí nítorí náà ni ìwà òun ṣe jọ ti òmùgọ̀ àti pé ó dùn òun náà púpọ̀. Ọ̀rọ̀ yìí jẹ́ ìyàlẹ́nu ńlá fún wa mo láyé baálẹ̀ pé ọ̀rọ̀ náà kì í ṣe tèmi nìkan tí gbogbo ìlú ni tí ọmọdé tàgbà ni ṣùgbọ́n kí a tó fi ọ̀rọ̀ náà hàn àwọn pàtàkì ìlú mo fẹ́ kí igbákejì mi gbọ́ná ni baálẹ̀ bá mi ránṣẹ́ sí ìkọ́làbà igbákejì mi. Ẹ gbọ́ nígbà tí ìkọ́làbà dé kí wá lohun tó ṣẹlẹ̀ ẹ tún jẹ́ àpàdé lórí lítírésọ̀ Yorùbá ọkọ̀ mi ò yí padà Àjàní Akéwì Àjàní Akéwì tí fèrè ìsọ̀jìnlẹ̀ ọ̀rọ̀ ẹ máa bá wa pín káàkiri ẹ bá wa kọ́mẹ̀ntì kẹ́ ẹ láìkì kẹ́ ẹ ṣíẹ̀ ẹ má gbàgbé láti subscribe sórí YouTube wa Àjàní Akéwì Concept ẹ ṣeun gan.